mo kí gbogbo wa pátápátá níbi gbogbo tá ti láǹfààní láti máa wo ojú òpó yìí Skeledi ọmọ Perry ojú òpó Skeledi ọmọ Perry tẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa a tún káàbọ̀ sórí ètò yìí ìṣẹ̀lẹ̀ dìtàn lójú òpó yìí ìyẹn Facebook page yìí ojú òpó kọjú síwèé Skeledi ọmọ Perry a máa tún kú dédé àsìkò yìí èwo la fẹ́ wò lónìí ta ni Onigbaale Kini Osupa-O-Pe-Meji Onigbaale Kini Osupa-O-Pe-Meji Kaabiyesi Onigbaale Kini ta ni ọba ọ̀hún ta ni ọba náà kí ló ṣẹlẹ̀ sí orí adé yìí kí ló dé tí orí adé yìí bínú wọlẹ̀ ibo ni ọba yìí ti jẹ ẹ jẹ́ gbìyànjú ká tẹ̀lé mi bá a ṣe máa bá ètò yìí lọ. Adédèjì Sàlámì lórúkọ mi Skeledi presenter akíkanjú ọmọ bàbá ẹ̀ akíkanjú ọmọ Perry ìṣẹ̀lẹ̀ dìtàn òun náà la pè ètò yìí Onigbaale Kini Osupa-O-Pe-Meji Kábíyèsí wo ni ibo ni bàbá yìí ti jẹ́ ó yẹ jẹ́ nìṣó nílùú Ìpókíà ibo ni Ìpókíà wà Ìpókíà wà ní ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀yàn bá ń bọ̀ láti ìpínlẹ̀ Èkó tó bá fẹ́ dé Ìpókíà adé Owódé Ìdí Ìrókò tẹ́ẹ̀yàn bá ti dé Owódé Ìdí Ìrókò ó ti dé Ìpókíà ẹ wá wo àwọn ọmọ Ìpókíà yìí ìwádìí jẹ́ mọ̀ pé Yewa ni wọ́n ọmọ Yewa ni wọ́n ń ṣe tí àwọn kan nu wọ́n sì wá láti Ìsẹ́yìn ìwádìí ló jẹ́ mọ̀ àmọ́ síbẹ̀ èdè tí wọ́n ní wọ́n ń sọ ń bẹ̀ tó jẹ́ èdè ànàgó wọ́n jẹ́ mọ̀ pé èdè ànàgó tí wọ́n ń sọ ní Ìpókíà yìí wọ́n jẹ́ ká mọ̀ pé èdè Ọ̀yọ́ ni ìwádìí ló jẹ́ mọ̀ ẹ wò ìwádìí jẹ́ mọ̀ pé nígbà tí wọ́n ti tẹ ìlú Ìpókíà yìí dó ọba kẹta tó jẹ́ ìlú náà òun náà ni Kábíyèsí Osupa-O-Pe-Meji Onigbaale Kini ó jẹ́ ọba kẹta tó jẹ́ ń bẹ̀ àmọ́ wọ́n jẹ́ mọ̀ pé nígbà tí ọba yìí jẹ́ egbò ya àwọn ẹbí ọba yìí gangan àwọn mọ̀lẹ́bí ẹ̀ wọ́n gbé ọ̀tẹ̀ dìde wọ́n wá ní dandan ńlá orí adé gbọ́dọ̀ kúrò lórí àpèrè àfi kọ́ba yìí kúrò lórí àpèrè àwọn mọ̀lẹ́bí ẹ̀ ni wọ́n ló sọ bẹ́ẹ̀ nílẹ̀ kóòtù òjìrè sèrè nílẹ̀ Yorùbá wọ́n já mọ̀ pé kò sẹ́ni lè lé ọba kúrò lórí àpèrè tọ́ba náà bá ṣàṣemáṣe ṣùgbọ́n àwọn ẹbí yìí wọ́n fìtìnà tí ọba yìí wàhálà yìí pọ̀ débi pé wọ́n ní orí adé yìí gbò yá Kábíyèsí Onigbaale Kini Osupa-O-Pe-Meji àti òun àtàwọn ìyàwó ẹ̀ 12 tó ní torí pé ìwádìí já mọ̀ pé ìyàwó 12 ní orí adé yìí olórí 12 ló ní pẹ̀lú gbogbo àwọn ohun ọ̀sìn ẹ̀ àwọn ẹṣin tó imú ajá wọ́n pé Kábíyèsí wọ́n bá kúrò lù wọ́n bá mórílégbó kí ni wọ́n lọ ṣe nígbó wọ́n já mọ̀ pé
ẹ wò wọ́n já mọ̀ pé kábíyèsí yìí ìgbà wọn mórílégbó kábíyèsí wọnú gbó títí di akọ àwọn ìyàwó ẹ̀ 12 àti àwọn ẹṣin àtàwọn ajá tó jó wọn ọ̀sìn. wọ́n ní gbogbo wọn sì wọlẹ̀ síbẹ̀ sínú igbó. ẹ wá wo igbó tí wọ́n ní kábíyèsí ìwọlẹ̀ sí. wọ́n ní ọba tó bá máa jẹ nípò kíá, ọba tó bá ti jẹ nípò kíá, ẹni bá ti wà lórí àpèrè gẹ́gẹ́ bí ọba kò gbọ́dọ̀ gba ibi igbó yìí kọjá, kò sì gbọ́dọ̀ wọ inú igbó náà. wọ́n já mọ̀ pé èèwọ̀ ni ọba tó bá dán wò. wọ́n ní ọba náà máa wàjà ní. ìwádìí ló já mọ̀. ẹ wá wò wọ́n ní bẹ́ẹ̀ sì rèé, kì í ṣe pé èèyàn ò lè wọnú igbó ọ̀hún, kì í dẹ̀ ṣe pé èèyàn ò lè wà níwájú igbó ọ̀hún níta ẹ̀. àwọn èèyàn á máa wà níta ẹ̀, àwọn èèyàn á sì máa wọ igbó ọ̀hún. kódà wọ́n já mọ̀ pé ojú ibi tí kábíyèsí ọ̀hún tó wọlẹ̀ sí, wọ́n pé ẹ̀wọ̀n kan wà ńbẹ̀ táwọn eléèbó ń pè ní ṣéènì. wọ́n pọ̀ wà ńbẹ̀ tí àwọn alágbára tí wọ́n bá ti lọ inú igbó yìí láti lọ wúre, wọ́n pé wọ́n á máa fa ẹ̀wọ̀n yìí. igbó tá a tún wá ń sọ yìí, wọ́n nígbà tí kábíyèsí ọ̀hún tó ti wá dípò ti wọlẹ̀ síbẹ̀, àtòun àtàwọn olórí ẹ̀ 12 tó ìmọ̀ àwọn ohun ọ̀sìn ẹ̀. wọ́n já mọ̀ pé gbogbo ẹni bá lọ́nú igbó yìí wọn láǹfààní láti mú nǹkan méjì jáde ńbẹ̀ lẹ́ẹ̀kan dondo. bẹ́ẹ̀yàn lọ inú igbó tí Onígbáalé Kini Osupa-O-Pe-Meji tó wọlẹ̀ sí òun àtàwọn olórí àtàwọn ohun ọ̀sìn ẹ̀, ìyẹn ọba Ìpókíà, ọba kẹta tó jẹ nílùú Ìpókíà. wọ́n pẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo nǹkan kan ṣo lèèyàn láǹfààní àti mú jáde. wọ́n pẹ́ bí àpẹẹrẹ bẹ́ẹ̀yàn bá lọ́nú igbó ọ̀hún tó bá kó igi tó ṣa igi jọ, èèyàn láǹfààní láti mú okùn nínú igbó ọ̀hún kó fi digi ọ̀hún jáde. wọ́n ní bẹ́ẹ̀yàn bá dán wò, bẹ́ẹ̀yàn bá ilé dẹ́jà ẹ̀, ìwádìí já mọ̀ pé ẹni bá dẹ́jà ọ̀nà máa dí mọ́ onítọ̀hún, kò ní mọ̀nà àti jáde nínú igbó ọ̀hún. ìwádìí ló já mọ̀. ẹ wò lára àwọn ohun tó wá jẹ́ èèwọ̀ tó tún wà ńbẹ̀ nínú ìlú yìí, òun náà ni pé wọ́n pé ẹ̀wà tí a mọ̀ sí ẹ̀wà àdàlù, ìyẹn ẹ̀wà ọlọ́kà, ẹ̀wà alágbàdo, wọ́n pé wọn kì í ṣe é tà nílùú yìí. ìyẹn nídìí tí wọn fi ń ṣe é tà. wọ́n pé ìlú Ìpókíà, wọ́n ní ẹ̀wà àdàlù, wọ́n ní nígbà kan rí ogun ti wọ̀lú náà rí tó jẹ́ pé ẹ̀wà ọlọ́kà, ìyẹn ẹ̀wà àdàlù, ẹ̀wà alágbàdo ni wọ́n lọ sè tí wọ́n bu májèlé sí, ìyẹn àwọn aráàlú yìí tí wọ́n sì gbé sóríta tó jẹ́ pé àwọn tó wá kógun jà wọ́n, ẹ̀wà yìí ni wọ́n jẹ tí gbogbo wọn fi kú, tó túmọ̀ sí pé ẹ̀wà náà ni wọ́n fi ṣẹ́gun, ẹ̀wà àdàlù ni wọ́n fi ṣẹ́gun àwọn ọ̀tá wọn. látìgbà náà ni ẹ̀wà ọ̀hún ti di èèwọ̀ fún wọn. nílùú Ìpókíà wọn kì í lọ tu alẹ́ atalẹ́ lórí ọlọ. wọ́n pé wọn ò gbọ́dọ̀ lọ́ta lórí ọlọ lálẹ́, èèwọ̀ ni. wọn kì í lọ́ta lórí ọlọ lálẹ́. bẹ́ẹ̀ sì rèé wọn kì í rúgi alẹ́, wọ́n sì kì í rúgi òru nílùú Ìpókíà. wọ́n pé èèwọ̀ ni. ẹ tún wá wò nílùú Ìpókíà tá a tún wá ń sọ yìí, níbi tí ọba Onígbáalé Kini yìí Osupa-O-Pe-Meji tó ti wọlẹ̀ sí àtòun àtàwọn ìyàwó ẹ̀ àtàwọn ohun ọ̀sìn ẹ̀. wọ́n kì í yún ẹ̀pàtà nílùú yìí. wọ́n kì í yún ẹ̀pàtà nílùú náà. wọ́n lè ra ẹ̀pà wá láti ta kéèyàn wá jẹ nínú ilé ẹ̀, àmọ́ wọ́n kì í yún ẹ̀pàtà. wọ́n ní látàrí pé ìgbóná ti bá wọn jà rí ìlú ọ̀hún, tí wọ́n sì ṣe ìwádìí tí wọ́n rí pé ẹ̀pà yíyan ló fa ìgbóná ọ̀hún. bẹ́ẹ̀ náà ni ti ẹ̀wà alágbàdo náà,
wọn kì í ṣe é tà ní ìlú yìí rárá wọn kì í ṣe ẹ̀wà alágbàdo tà wọ́n pé èèyàn lè ṣe é kó ṣe lé ẹ̀ kó sì jẹ àmọ́ kì í ṣe pé èèyàn lè ṣe é tó wá máa tà wọ́n pé rárá o èèyàn nílùú Ìpókíà ń sọ yìí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òǹpìtàn àwọn náà ni wọ́n já mọ̀ tá a fi gbìyànjú tá a fi mọ eléyìí ẹ wá wo ọba yìí ọba Onígbàálé ẹkùn ọba Sanwó-Olẹ̀ bí Àríra òun náà ni wọ́n ń pe kábíyèsí yìí ọba Onígbàálé ẹkùn ọba Sanwó-Olẹ̀ bí Àríra ọmọ igbó bírí ọkùnrin bìrì ọmọ òrùn ọlà tí ò ṣe é bínú sí ọmọ òrùn ọlà tí ò ṣe é bínú sí tí ò sì ṣe é bẹ́ lórí òun náà ni wọ́n ń pe ọba yìí ọba Onígbàálé ẹkùn ọba Sanwó-Olẹ̀ bí Àríra ọmọ igbó bírí ọkùnrin bìrì ọmọ òrùn ọlà tí ò ṣe bẹ́ lórí kábíyèsí yìí ni wọ́n ní wọ́n ń kì bẹ́ẹ̀ ìyẹn ọba Onígbàálé Kini Osupa-O-Pe-Meji ẹ máa tẹ̀lé wa lójú òpó yìí Keledi ọmọ Perry Facebook page yìí ẹ gbìyànjú ẹ bá wa pín dáadáa ẹ bá wa share ẹ bá wa share ètò yìí ẹ gbìyànjú ẹ follow wa lójú òpó yìí ẹ follow Facebook page yìí Keledi ọmọ Perry ẹ tún máa gbọ́ wúnríwúnrí ẹ máa gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ bí ìbò tún ṣe dìtàn lórí ètò ìṣẹ̀lẹ̀ dìtàn yìí kódà a gbọ́ pé ìkan lára àwọn ìyàwó ẹ̀ méjì lọ́hùn gan ìkan ò bínú wọlẹ̀ pẹ̀lú ẹ̀ àmọ́ òun dòdò ìyín ń dòdò sí ẹ̀gbẹ́ ọkọ ẹ̀ ń bẹ̀ amódò náà wọ́n pọ́dọ̀ ọ̀hún ti gbẹ báyìí Adédèjì Sàlámì lórúkọ mi lẹ́ẹ̀kan sí Keledi pírẹsẹ́ńtà akíkanjú ọmọ bàbá ẹ̀ akíkanjú ọmọ Perry ẹ ṣeun gan-an tẹ́ ẹ tún farabalẹ̀ láti gbọ́ ti léyìí ọba Onígbàálé Kini Osupa-O-Pe-Meji